mọ́. Ohun tí mo rí nínú ìjọ àkọ́kọ́ ó ti sọnù nínú ìjọ wa, àfi ká ṣàwárí ẹ̀. Torí tí ò bá padà sínú ìjọ, inú Kristi ò ní dùn síjọ. Ọ̀pọ̀lọpọ̀ sáfíìsì wa ló máa wà sádínẹ́sì. Mo kéré gan ní 90s, kì í ṣe bí ìtàgbé bọ́rùn lóko. Fẹ́lóṣìpù kan wà tí gbogbo wa ti máa ń pàdé lọ́jọ́ ìpàdé bíi ká mọ́ padà sílé mọ́ lórí. Inú gbogbo wa dùn síra wa, bùrọ̀bùrọ̀, sìstá ó lẹ́mọ̀ gbọ́ lẹ́nu ọmọdé àti àgbà wa. Ó wá mú kí fẹ́lóṣìpù wúyàn. Ohun tó sọnù nínú ìjọ ó nífẹ̀ẹ́. Owú jíjẹ ló kù tá à ń bá ká. Inú mi ìbá dùn bí iná ìfẹ́ bá lè bẹ̀rẹ̀ sí ní jó látọ̀dọ̀ àwa ọ̀dọ́. Mo mọ̀ pé yóò kà àwọn àgbà wa. Ìgbà yìí ni ṣọ́ọ̀ṣì ó lè tẹ̀síwájú, káyé kálukú wa ó sì wá tòrò. Àwọn ọ̀rẹ́ mẹ́ta kan bẹ níjọ́ òun àná. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n fẹ́ràn ara wọn, ṣùgbọ́n lọ́jọ́ ọjọ́ kan ìjà wáyé. Ohun tí wọ́n ń jà sí lágbà. Orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta rèé: ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Èkíní lòun làgbà, èkejì ní kó gbẹ́nu rẹ̀ sọ́hùn pò ń lẹ̀gbọ́n, ìkẹta lòun ní bàbá gbogbo wọn. Ìjà yìí wá le púpọ̀ púpọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá kẹ́jọ́, ó dọ̀dọ̀ kábíyèsí. Ìgbà tí wọ́n dọ̀dọ̀ bàbá, èmi làgbà, ìwọ kọ́, èmi ni, ó ní gbogbo wọn ń pè lédè. Kábíyèsí wá sọ fún wọn pọ́n gbọ́dọ̀ jà mọ́, ṣùgbọ́n ṣá o ní ọjọ́ mẹ́ta òní, ẹ̀gún yànre pẹ̀lú ọbẹ̀ rẹ. Ohun gbogbo tẹnu bá ń jẹ ní kẹ́ẹ̀ṣe. Ilé ẹni tí mo bá ti jẹun tí mo sì yó, òun là á mọ̀ pè lágbà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta fara mọ́, wọ́n sì padà sílé. Ìdájí ọjọ́ kẹta, gbogbo wọn ti jí dé ìdí àrò, wọn ti ń wá oúnjẹ. Ẹ wò ó, iyán ló ń jẹ, ọkà lóògùn. Àìrí rárá la ń mú kọ, kẹ́nu má dilẹ̀ ní ti gúgúrú. Ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ níbi ká dáná, Ọlọ́run ọba ló ń fún wọn ṣe. Ẹ wò ó, wọ́n ń ṣe kísà lọ́bẹ̀. Ìgbàgbọ́ ti dáná tó ti ṣe ti tébù kalẹ̀. Bẹ́ẹ̀ lọkùnrin abirùn kan dé. Ìpín ń bẹ lójú, itọ́ ń kán lẹ́nu, gbogbo ara rẹ̀ kìkìdá egbò ni. Òórùn rẹ̀ ò sì dẹrùn rárá. Kò sẹ́ni táàrí tí ó lè jẹun. Inú ti bí gbàgbọ́ bó ti rí. Ó lé síta, ẹsẹ̀ rẹ̀ ò tó lẹ̀. Ọkùnrin abirùn yìí bá tún gbéra. Ó dilé ìrètí náà, ó domi sí i lára. Ó wá lé bí ajá kúrò lọ́dẹ̀dẹ̀. Ọkùnrin abirùn yìí tún gbéra. Ó dilé ìfẹ́. Bí ìfẹ́ ti rí lókèrè, àánú ṣe é. Ó sápà díẹ̀, ó dì mọ́. Ó pọnmi sílé ìwẹ̀, ó wẹ̀ fún un. Ó fún un lóúnjẹ, ó fún un lóhun mímu, pé kó máa lọ. Pé tí kábíyèsí bá wá dé, á wá jẹ oúnjẹ èyí tó kù. Kò pẹ́ tí ọkùnrin abirùn yìí kúrò lọ́dọ̀ ìfẹ́, ó ní kábíyèsí ránṣẹ́ pé ẹ lọ pé ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ wá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbéra. Ó dọ̀dọ̀ bàbá. Bàbá wá kí wọn wípé ẹ kú àsè látẹ̀kan. Òní lọ́jọ́ pé tọmọdé ó mọra rẹ̀ lọ́mọdé, tí àgbà ó mọra rẹ̀ lágbà. Ó ní kábíyèsí wá wípé mo ń lọ, mo ń bọ̀, òun ò ní pẹ́ dé. Òun ló bá gbéra, ó dinú yàrá ẹ̀. Bí kábíyèsí ti wọlé tán, òun lọkùnrin abirùn ẹ̀kan bá jáde. Ìyàlẹ́nu ló jẹ́ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìgbàgbọ́ àti ìrètí wípé ọtún wá wa débi ìwọ ọkùnrin abirùn yìí. Ìfẹ́ sọ pé kán mọ́ bu. Òun lọkùnrin abirùn wá sọ̀rọ̀ wípé ìgbàgbọ́, mo délé rẹ ọkọ mi, ìrètí, ìwọ nà mí, ọtún domi sí mi lára. Ìfẹ́ nìkan ló kó mi mọ́ra. Ibi tó ti ń sọ yìí lọ́wọ́, òun ló ti yíra padà tó di kábíyèsí. Àṣẹ kábíyèsí ló yíra padà sọ́kùnrin abirùn tó ń lọ lé wọn lọ́kọ̀ọ̀kan. Kábíyèsí wá wípé látòní lọ, ìfẹ́ òun la mọ̀ pè lágbà. Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 13. Ìgbàgbọ́ ń bẹ, ìrètí ń bẹ, ìfẹ́ sì wà. Ṣùgbọ́n èyí tó tóbi jù láàrin wọn ò nífẹ́. Tó o bá ń fọ onírúurú èdè bíi tàwọn áńgẹ́lì, kádùrà ó mọ́ ti bẹ̀rẹ̀, ó ti wọnú ìfèdèfọ̀lọ́ skáyàbà. Ababababababa, agogogogogogo, asápamọ́ wọn rí wà. Tó o bá ti ní ìfẹ́, ó dàbí kímbálì
olóńgòrò èyí tó ń dún lásán tí dídùn rẹ̀ ò sì ní mínì. Ibi tí ò bá ti sí ìfẹ́, ilé tí ò bá ti sí ìfẹ́, orílẹ̀-èdè tí ò bá ti sí ìfẹ́, ìjọ tí ò bá ti sí ìfẹ́, ìṣọ̀kan ò ní sí. Ibi ìṣọ̀kan ò bá ti sí, àlàáfíà ò lè wà. Ibi àlàáfíà ò bá ti sí, òde lè tẹ̀síwájú láíláí. Ẹ jẹ́ ká pera wa jọ pọ̀ sí ìṣọ̀kan. Ìkan parapọ̀, ìkan mọ́lé o. Ìrà parapọ̀ wọ́n rìn lọ́wọ̀wọ́. Ẹ gbọ́ kí ló ṣe kú pé Jònà ṣe bá ìrìn pọ̀ ni. Ká lọ ká ti ṣáájú, kí ṣègbé ó tẹ̀lé. Paramọ́lẹ̀ ò dúró, ejò là ń yan bọ̀ lẹ́yìn wọn. Ẹni tó bá rírú rí àfẹ́rẹ́gẹ, bá lágbára gan bá rírú rẹ̀ yóò pẹ́yìn dà.